Ẹ káàárọ̀ o, ẹ káàsán o, ẹ kúrọ̀lẹ́ o ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. Ọdọọdún bí ẹ kú ọjọ́ méjì, ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ máa ṣe àpúrógrámù yìí, ẹ ṣe àpúrógrámù yìí. Alájà náà rán mi sí ní àárọ̀ yìí. Gbogbo ẹ̀yin tẹ́ ń ta ọjà, ẹ̀yin tẹ́ jẹ́ ọlọ́jà tí ọjà ò yá. Iṣẹ́ ọjà títà tí wọ́n sọ, awọ́rò ọjà tí alájà sọ, wọ́n ti parí rẹ̀ fún gbogbo tí ọba nídìí ẹ̀. Wàá dẹ̀ rí inú fídíò wọn, wọ́n sọ, wọ́n ní kò ju 30,000, kò jù lọ. Ṣùgbọ́n sẹ́yìn à ń gbọ́ ó kéré jowú ẹ̀ lọ, iṣẹ́ yẹn ló ń jẹ́ bẹ́ẹ̀. Wẹ́ ìwọ tó bá ń tajà àbí tó wà ń pé ọ nídìí ẹ̀, iṣẹ́ ìtajà ni. Tó bá ti ń wẹ̀ ẹ̀ta lọ́wọ́ kọ́ ń tà kọ́mọ ẹranko tó kù kó tó tà. Ẹ sàmọ iye ẹ̀ta tó wà nínú iṣẹ́ yẹn pẹ̀lú àwọn nǹkan tí ó kù. Tí ìwọ náà bá nífẹ̀ẹ́ sí, ìwọ náà ṣe kíni, ìwọ náà order fún títì ẹ. Iṣẹ́ yẹn píkì gan, ó dẹ̀ ṣe dáadáa. Gbogbo ẹ̀yin tẹ́ ti ń dúpẹ́, tẹ́ ti ń pè pé ṣé irú èèyàn báyìí só ti wà, irú Ọlọ́run ni ò sí o, irú èèyàn pọ̀ jaburata o. Gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá alájà sọ̀rọ̀ rẹ ní ẹ fún mi lówó, mo dẹ̀ máa ń lọ́dọ̀ wọn, mo dẹ̀ ń gbé fún wọn. Tó bá fún mi lówó, mi ò ní lọ láti jẹ́ kó bá wọn sọ̀rọ̀. Gbogbo àwọn tó ń wá wo ìgbélú, àsáwọn èèyàn tí mo béèrè mo ní kí ló dé tẹ́ fi máa bọ̀ Nàìjíríà, àsáwọn èèyàn tí ẹ wà tán wá wo ìgbélú tán pọ̀ rẹpẹtẹ. Ìwọ náà tí ìwọ náà bá need message sí orí nọ́mbà tí mo fẹ́ pè 081 3612 3333. Ìwọ náà order fún ọṣẹ ìtajà títì ẹ náà. Ìwọ náà order fún ọṣẹ ìtajà títì ẹ náà kí ìwọ náà fi lè máa bìsàbìsà, kí káwọn tó kù tó tà kí ìwọ ti tà kérò ti máa yapa. Ọlọ́ngbọ́n iṣẹ́ yẹn pick. Ó ṣe kí ni ẹ rí pé kémi tó lè sọ wípé kí n tó fọwọ́ èèyàn sọ̀yà, mo ti test ẹ̀ wò ni. Ọjọ́ yẹn bá ṣe parí program tán fún mi, mo ti fún yẹn kan ipò ya máa lò tí ẹ kọ́ lò fún bí i 3 days. Ó dẹ̀ ló fún mi 3 days. Mo ní báwo ni iṣẹ́ tó ń lò yẹn ni ó yàtọ̀ sígbà tó yẹ òun ò lò kankan o, pé iṣẹ́ yẹn confirm. Ìwọ náà order fún tiẹ̀ 081 3612 3333. Ọṣẹ ìtajà awọ́rò ìtajà ńlá oníṣẹ́ yẹn. Ìwọ náà order tiẹ̀. Alága ti sọ pé 30,000 ni. Ìwọ náà order tiẹ̀ láàárọ̀ yìí 30 náà kó fún mi. Ìwọ náà nípìn nínú 30 yẹn. Ẹ ṣé gan, àdúpẹ́ o. Ìwọ tó bá ní Ọlọ́run yẹ ká rí kéṣì, Ọlọ́run yẹ ká ní problem. Ìwọ tí nǹkan bá ń ṣe, mẹ́sẹ̀gì mi sọ nǹkan tó bá ń ṣe ẹ́, ọ̀nà àbáyọ ti wà fún. Kí mo sọ pé mo ti káàkiri, mo ti ṣe gbá, wọ́n ti gbowó lọ́wọ́ mi, tún try ilé náà wò. Kí mo sọ, try rẹ̀ wò. Gbogbo ẹ̀yin tẹ́ wà lÉkòó, tẹ́ wà l'Ábùjá, tẹ́ wà káàkiri ilẹ̀ Yorùbá, ẹ̀yin náà gbìyànjú. Ọṣẹ onípàdé obìnrin, ẹ ti ẹ̀ try rẹ̀. Kíní eléwédú tálájà sọ àwọn èèyàn ti ń ṣe, wọ́n dẹ̀ ń ṣe kíni, wọ́n ń jẹ́rìí. Ìwọ náà jẹ́rìí tiẹ̀. Oh God, bí mo ṣe ń sọ̀rọ̀ àwọn èèyàn kan máa jẹ́ ń dákẹ́, ṣùgbọ́n ìwọ náà ṣe kíni, ìwọ náà try rẹ̀.